àyẹ̀wò gbogbo ara wa care center ẹni pé tó bá débẹ̀ wọ́n á fún nílò wọ́n á fún gbogbo kan àwọn ọ̀kan tí wọ́n mọ̀ láti máa ṣe nílé kí ló dé tí fẹ́ ìwákọ̀ fún ọ̀sán tó báyìí wọ́n fẹ́ fún wọn ní first aid box tó máa pè ní àpótí pàjáwìrì láti lè ṣe ìlera pàjáwìrì fún community health center Imosan Ijebu. Àpò ọdún Olúmọ̀sán day 7th àmì Ìlúmọ̀sán oníbàjẹ́ o. Àdópẹ́ o. So kí lẹ rí sí ohun tó ń ṣẹlẹ̀ lénìí gẹ́gẹ́? Ẹ kú ọdún ìyá mi. Àmì o. Kí lorúkọ yín mà? Ok, ẹ kú ọdún Olúmọ̀sán day. Kí lẹ rí sí nǹkan tó ń ṣẹlẹ̀ lénìí gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe ìlera ọ̀fẹ́? Ìjẹ́mẹ́ni tó ṣe tó sponsor mà? Ìjẹ́mẹ́ni tó sponsor mà? Ẹni tó ṣagbátẹrù ẹ̀ Túndé ọmọdíyà. A kú ọdún Imosan Olúmọ̀sán day, yes, Olúmọ̀sán day. Ẹ jọ̀ọ́ kí ni ẹ rí sí kíní ìwòsàn ìlera ọ̀fẹ́ tí Túndé ọmọdíyà tó sponsor ní èní láti máàkì ọdún ti 2022 Olúmọ̀sán? ọmọ Odogbolu tí mo di Imosan ìkànṣó náà ni wá ìfẹ́ òun náà ló ní tó fi wá join ní tó fi wá sọ pé Olúmọ̀sán dé yìí gbọ́dọ̀ gbé lárugẹ òun wá ìwòsàn òde òun wá ìwòsàn àwọn ará ìlú òun ará ẹbí òun gbogbo pé kí gbogbo wọn kọ́ ní àlàáfíà lọ́hùn náà lẹ́yìn a máa àlàáfíà kò ní ṣàìsàn ọmọ ò ní ṣàìsàn gbogbo ilé ẹ̀.